أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí. Òun náà ni ọba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u malun wala banun, àtowó àtọmọ kò sí kankan tí yóò ṣàǹfààní bẹ́ẹ̀ tó bá di jọ́gbà al-qiyamah illa man ata Allaha bi qalbin salim. Àfẹn tó wá pàdé Ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. Ní àìní gbára wa lásìkò, fídíò kan wọ́n sẹ́ndì ẹ̀ sí mi. Kánú àwọn àfáà wa ni wọ́n sẹ́ndì fídíò náà sí mi. Ó ti tó bí ijọ́ mẹ́rin, mo ti ní màá sọ̀rọ̀ lórí rẹ̀, mo wá tún gbàgbé. So òun náà ni fídíò arákùnrin kèfèrí kan, pásítọ̀ ni. So ó gbé nǹkan kan wá. So màá play fídíò náà nísìn tí gbogbo wa náà tí á rí. So nígbà tí a bá wá play rẹ̀ tán, màá ṣẹ̀ṣẹ̀ wá sọ ohun tí Islam yìí ṣe irú ẹ̀sìn tí àwọn ń sìn. Bóyá nítorí pé wọ́n ti rí irú àwọn Malam Yusuf, àwọn bàbá wa Daudu Amawo Alága, Dr. Daudu Amawo Alága. So àwọn ní comparative rẹ̀ nù tí wọ́n fi comparative wọn ṣe dáadáa. Malam Yusuf, bàbá Dr. Daudu Amawo Alága, tí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run kó comparative wọn, wọ́n ṣe olùbílẹ̀ jẹ́. Bóyá àwọn pásítọ̀ yẹn náà ti wò pé torí pé àwọn mùsùlùmí gùdù jà wọ́n lọ níbi comparative. So àná wà wò káwọn máa tójú bọ Quran. Bákan náà àwọn oníṣẹ̀ṣe, ẹnìkan pè mí pé wọ́n ti kórí TikTok tí wọ́n gbẹ́ lómi wà yóò sọ pé bó náà ṣe wà yìí mùsùlùmí lòun ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbàtà sí yìí ò gbé ń lòun kú ń bẹ́ẹ̀, òun mọ kéwú, òun kọ́ kéwú lọ́dún iye báyìí kó tó di pé òun wá bọ́ sínú ìṣẹ̀ṣe òun wá kọ́fá lọ́dún méjì. So àwọn náà sáà ń wá pípèrò sọ́kọ̀. So pé kò sí nǹkan kan tí ń jẹ́ Allah àwọn mùsùlùmí bí ó ṣe yí pé ó sàní jẹ́ Allah. So kálukú wọn náà sáà ń sọ tiẹ̀ náà. Ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò arákùnrin yìí. Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are what? كِلْتَا يَدَيْهِ يَمِينٌ. Both of them are right. How? I don't know. Don't try. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ òní, sí àlàáfíà ni mo bá yín. Inú mi dùn pé rí fídíò tí mo kàn rárá play short. Ẹ̀rẹ̀ ń wo picture kan lọ́wọ́ òkè. Fídíò yẹn mo máa mú fún fídíò ẹ̀ wá kájọ wò ó. Àmọ́ ẹgbọ́n tí àwọn Saudi gangan fún ara wọn sọ. Àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àmọ̀ ìjìnlẹ̀ nípa Allah. Àwọn tí wọ́n ní òye ìjìnlẹ̀ nípa Allah.
àwọn tó jẹ́ pé láti ọ̀dọ̀ wọn lẹni tí ń jẹ́ àlá àti wáyé, àwọn tí wọ́n mọ tinú tẹ̀dọ̀ àlá ẹgbẹ́ tí wọ́n sọ, àlá àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n ń sìn, ó ní ọwọ́ méjì ní apá kan. Kí la lè fi nǹkan ìwé? Ṣé iwin ni tàbí àlùjọ̀nú? Ṣé ènìyàn ni àbí Ọlọ́run náà ni? Àti Bíbélì sọ wípé Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. A rí àwọn mùsùlùmí kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kí ní méjì Ọlọ́run, kíní kan tí ó wà bẹ́ẹ̀ ló fi dọ́lọ̀ mọ̀. Ọ̀kẹ́ o, ìgbà táwọn bí wá sọ fún wa pé àlá ní ọwọ́ méjì ní apá kan. Kí lẹ fẹ́ sọ sórí ẹ̀? Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá, àwọn àfáà Yorùbá ni ó jáde báyìí tí wọ́n ń wa kọ̀ọ̀kan mọ́ torí pé evangelist ti gbé jáde tí wọ́n mọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀, irọ́ ni wọ́n pa. Ìbéèrè wọn ni pé àwọn tó ní Ọlọ́run wọn, wọ́n sọ pé bọ́lọ́run àwọn ṣe rírè. Ìwọ tó ojú ọmọ Nàìjíríà tó ojú ọmọ Yorùbá, ó wá ní o fẹ́ pọ̀ jù wọ́n lọ. Ẹ̀yin náà wọ Ọlọ́run wọ̀nyí. Ẹ̀jẹ̀ jọ̀lọ gbọ́ fídíò yẹn. Mo sọ fún yín láti ilẹ̀, mo ní òrìṣà ní Allah yóò dẹ̀ panu mọ́lẹ̀ lórí. Gbogbo program tí mo máa ń ṣe máa ń jẹ́ kẹ́ mọ̀, máa ń là mọ́lẹ̀. Aláwọ̀ Christian kan dání ìrọ̀lẹ́ pa Allah ìlà ló túmọ̀ sí kíní kan, wọn mọ́ tán sí. Àwọn mùsùlùmí náà tó ń tọ́ àti dìfẹ́ǹdẹ̀, mo sọ wípé òrìṣà ni, àǹjọ̀nú burúkú ni, ẹ̀mí búburú ni, tá a lé sọ̀kalẹ̀ lára àwọn dímọ̀ tó ń bá Sátánì ṣiṣẹ́ ni. If not so, rí pé gbogbo nǹkan tí Jésù tó jẹ́ pátápátá ní aláyẹ̀kọ̀ dẹ̀. Báwo ni Ọlọ́run ṣe máa rí báyìí? Tẹ́yìn gbàgbọ́ nínú rẹ̀ tẹ́ ń wọ́ sí ipò tẹ́lẹ̀ ní kìtì rẹ̀ ó dà. Ẹ jáde wo fídíò yẹn. God bless you. Ire o, ájùmọ̀ fi ẹyọ̀ pàdé. Mo ń sọ fún yín ara. Aláìsọ Ọlọ́run òrìṣà ni o, àǹjọ̀nú ni o, ìwìn ni o. Ẹ fi ilẹ̀ ẹ̀sìn Ọlọ́run òtítọ́. Táwọn sẹ́ka mọ́lẹ̀ lọ́kàn ní Ìsìlámù. Kì í sọ náà tó ń bẹ lókè ìwìn lẹ́mọ̀. Lórúkọ Jésù yẹ wọ̀ nira. Ẹ jáde wo fún fídíò. And both of Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are right. Huh? كِلْتَا يَدَيْهِ يَمِينٌ. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands. When he addressed Iblis, Satan, and he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet says, ntí ọ̀gbẹ́ni tó pè rẹ̀ ní evangelist yẹn tó fẹ́ sọ àbí tó fẹ́ fídíò tó rí ni níbi àkọ́kọ́ tẹ́tí kọ́kọ́ rí pinnu rẹ̀ bu gan. So àkọ́kọ́ náà kò sẹ́ni tí inú rẹ̀ lè bu tó ẹni tó bá ti pọ̀ lọ́n ní mẹ́ta lọ́kan. So kò sẹ́ni náà àǹtí inú rẹ̀ bu jù láyé lẹ́ni tó bá pọ̀ lọ́n ní mẹ́ta lẹ́yọ̀kan. Inú yẹn dẹ̀ máa bu lọ ni. So nítorí pé ẹni tó bá lọ́n ti pé méjì gan. So Ọlọ́run ní law kana fihima alihatun illallah la fasadata. Tó wá jẹ́ pé Ọlọ́run ń bẹ ní sánmà àbí nílẹ̀ ni, ayé gan ó ti collapse. Torí ẹnìkan mọ̀ ní mo fẹ́ kójú ọ̀rọ̀ ìkan ní kó rọ̀ràn. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀gá méjì kì í gbénu ọkọ̀ kan náà. So Ọlọ́run ò pé méjì, ẹyọ̀kan ní kul huwa Allahu ahad. So ìwọ ànábì máa bá sọ fún wa pé Allahu tí mò ń sọ yìí bó sì wà nínú Quran ni wà nínú ahad àṣọ ni. Àpẹẹrẹ tẹ́ fi wá rí pinnu ọkùnrin bu ó bu gan ni o. So ṣùgbọ́n
Yorùbá ní ẹni tó fọ́jú tẹ wá lọ fàwò ní tó ti fọ́ lára ẹ̀ ti ju àwo lọ. Ó ní Saudi gẹ́gẹ́ gbogbo fídíò tó gbé wà nǹkan sọ́mọ Saudi ń bẹ̀. Àkọ́kọ́ sẹ́tẹ̀ bá fẹ́ tírìtì iṣu kọ̀ọ̀kan sọ́mọ Saudi ń bẹ̀. Gbogbo àwọn tó gbé wá nígbà láìwé sọ́mọ Saudi. Sẹ́tẹ̀ bá ti rí ẹni tó bá ti jẹ́ funfun tó bá ti lo kinní sórí báyìí so ọmọ Saudi nù. Àpẹẹrẹ àkọ́kọ́ tẹ́ ọkọ̀ fi rí pé inú ẹ̀ bù nù pé inú rẹ̀ bù gá. So ẹni tí ó bá ti ní starting finishing ló lè dá. Ó ti ọkọ̀ bèsì ọ̀rọ̀ ìlú rí ọ. Ẹ̀kejì ó ní wípé káwá sọ pé ọmọ Saudi gangan ni. So ẹni tí èso ọmọ Saudi ń sọ iná lọmọ Saudi ọ̀sọ̀ tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ ẹni tó mọ kéwú tọrọ ẹ̀sìn yìí iná lọmọ Nàìjíríà ọ̀sọ̀ ilẹ̀ ìbò Germany ọ̀sọ̀ throughout the world bá ti sọnù. Kì í ṣe pé torí ìlú mọ́kọ́ fẹ́ yọ so ọjọ́ Saudi ọjọ́ Saudi o Islam kíbla wẹ̀yọ kan náà ni ọ̀rọ̀ wọ̀ tà sí ara wa. So kí wá ni tí ò yọ èyí bọ́ sínú ẹ̀sìn ẹlẹ́sìn kọ̀ọ̀kan wò bẹ́ẹ̀ torí pé Islam gan àwọn tí wọ́n fẹ́ máa ṣe bí ajíṣe sí àáfà à ń ta kò pé no ẹ lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ni. So nínú ẹ̀sìn etí ò yọ ni pé a ní al-adabu ma Allah al-adabu ma Allah ẹ̀kọ́ téèyàn máa ń ní pẹ̀lú Ọlọ́run ọba àlekèọlá pé Ọlọ́run tó dá wa a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ tú èdè ọ̀nà wo ni ìyẹpẹrẹ òfin ní gbà báyìí túmọ̀ tá a fẹ́ sọ. Irú nǹkan náà sì wà nù Yorùbá ọwọ́ wa ọ̀tún ní ìpìlẹ̀ eléyìí ni òsì Yorùbá ìwà pè lósì wọn ó pè ní àlàáfíà ọwọ́ àlàáfíà wọn ò ní fẹ́ pè lósì torí bí òsì ṣùgbọ́n pìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ni pé right left so wọ́n wà ní ọwọ́ àlàáfíà so nǹkan yẹn ìyẹn fi ń lérò dáadáa. So Ànábì wa ń ṣàlàyé nínú hadithi wípé Ọlọ́run lọ́wọ́ méjì bó ṣe fi rinlẹ̀ nínú Al-Qur'an Karim tọ́lọ́run sọ wípé ìwọ Shaitan kí ló dé tó fi forí balẹ̀ fún n tí mo fọwọ́ ara mi méjèèjì dá. So Ànábì wa ń kọ́ alẹ́ kọ́ pé ẹ wá o tẹ́ wá fẹ́ lọ́lọ́run lọ́wọ́ méjì Ọlọ́run ò dàbí èèyàn o. N tó ní àwọn mùsùlùmí ń sọ tí ò yí ọ tí wọ́n bá sọ yí pé Ọlọ́run dá èèyàn láwòrán ara rẹ̀ tó ní tó wà nínú Bíbélì à ń sọ hadithi wáyé lórí ẹ̀ pé Ọlọ́run dá Ànábì Adam ala suratihi ṣé lórí àwòrán tọlọ́run ni àbí lórí àwòrán Ádámà. Gbogbo tí evangelist mú kọ rẹ ó pé ọkọ gbà Islam a ní kinní kan nínú sórí kéèyàn tó jà fà yóò jìndò alẹ́ ni mo tó rántí ọ̀rọ̀ rẹ ni wàláì torí ọmọ ìyá wa mùsùlùmí kẹtí ń pè mí láti UK pé àwọn ìṣẹ̀ṣe wọ́n mọ̀ ti gborí íńtánẹ́ẹ̀tì wọ́n mọ̀ ń sọ rádàdà ń pa ìsìláàmù wọ́n ní àlá kíní kan àmúní fídíò kẹ́sì ń bẹ lọ́wọ́ mi tó fẹ́ sọ̀rọ̀ lórí tí n bá kìsà ẹ̀tẹ́ǹtì wàá sọ. wàláì gbogbo àwọn iṣu báyìí kò ní di pé ẹsẹ̀ lọ ń jókòó tí ọ̀sẹ̀ kàǹkàn báyìí pé tí yan kàǹkàn ẹyọ kan báyìí pé jẹ́ ń lọ kàǹkàn o mo ti fẹ́ lọ gbá rìsáàsì o. anytime tí challenge sì bá ti dé àwa rẹ̀ dìde kò dídì pé sì jẹ́ ń lọ́mọ sí so Ọlọ́run ní kí ló dé tó forí balẹ̀ fún tí mo fọwọ́ ara mi dá. So gbogbo ohun tó bá ti jẹ mọ́ pé ohun tó wà nínú ẹ̀kọ́ ẹ̀sìn téèyàn kọ́ téèyàn bá jindò lábala àkídà ó ní pé gbogbo àwọn ìròyìn Ọlọ́run tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ ohun tí Islam kọ́ wa ni pé nuthbitu lillahi ma athbatahu li nafsihi àwọn ìròyìn tó fi ròyìn ara rẹ̀ àwa náà ó fi rinlẹ̀ fún pé ó ní nǹkan yẹn min duni takyifin láì ní sọ pé bákan ló ṣe rí. Ìsìláàmù nínú ẹ̀kọ́ wa ni pé Ọlọ́run ló lọ́wọ́ á sọ pé lọ́wọ́ mọ́ wàá sọ pé gbọgbọrọ pé lọ́wọ́ gbọgbọrọ. Àwọn àfẹ́sìn jẹ́ pé tó bá ti fi gbọgbọrọ kún bí ìgbà tó ti fi ń jọ yàn nu Ọlọ́run sọ fún àwọn Kùránì yìí pé kò sí nǹkan kan tẹ́ ẹ lè fi jọ
tí nǹkan bá wá papọ̀ ló kọ nínú ayé ń bì náà kì í sí dandan ni wọ́n rí bákan náà, ìyẹn ò tako làákàyè. A máa fowókọ Ọlọ́run àwọn ìròyìn rẹ̀ rinlẹ̀ fún láì ní fi wé nǹkan, láì ní sọ pé bó ṣe rí nì, a sì ní sọ pé kò ní, a gbọ́dọ̀ sọ pé kò ní ròyìn pé a kò lọ́wọ́ kò lójú kò lẹ́nu kò lẹ́sẹ̀, a gbọ́dọ̀ sọ. Tá a bá tún wá sọ pé ó ní, a gbọ́dọ̀ sọ pé tọ́ dàbí kinní kan elétílu kára bí ajere Yorùbá jí tá à ń bẹ̀ ọ́ ọlọ́wọ́ gbọgbọrọ yẹn ti fi ń wé nǹkan torí pé kò jọ nǹkan kan. Èèrà lójú àwa náà lójú, ṣùgbọ́n sí bójú tèèrà ṣe rí òun ni tiwa ṣe rí bẹ́ẹ̀ kọ́. Tọ́lọ́run bá lòun lójú a mọ̀ pé àwa náà lójú náà lójú, a mọ̀ pé yọ́ yàtọ̀ síra wọn, ṣùgbọ́n láàká ẹ̀wọ̀ ò lè gbé inú ẹ̀kọ́ tá à ní pẹ́lú Ọlọ́run ni pé mọ́ wulẹ̀ lọ tó o bá ti lè jìn lójú wàá jìn odò ó gbé yàn lọ. Sáàgbà kó lòun lójú bí ó ṣe wá rí òun nígbà tá a rí, ẹ rí i pé ẹ̀yin kìtẹ̀ ẹni òṣùbà rẹ rí ọba tá ò rí tá ń jẹ̀ràn rẹ̀ wọ́n á rí ọwọ́ àná ẹ̀sìn Christianity náà á fojú rí ṣùgbọ́n àwa ń jẹ̀ràn rẹ̀. So ìní tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn pé ànábì wa ní Ọlọ́run ló ń lọ́wọ́ méjì o, ṣùgbọ́n ọwọ́ méjèèjì tọ́lọ́run kò so sí bẹ́ẹ̀ débi pọ́ ọmọ sọ pé ìkan wà lọ́tún ìkan wà lósì. Gbólóhùn òsì yẹn tí Yorùbá náà máa sọ pé àlàáfíà, ànábì sọ pé méjèèjì náà ní kẹ́ ẹ máa pè lọ́tún pé ọwọ́ rẹ̀ àlùbáríkà ọwọ́ rẹ̀ kinní kan yẹn ní tí Islam ń fàyọ̀ fàánù. Ẹ wá lọ wá ẹ̀rí kan ẹgbọ́wọ́ méjì sàgbàláyé ẹni àláò ní ìjẹba wàláhì olódò tó infinity ní ẹ ya òpònú débi pé n tí a ń sọnù pé ṣùgbọ́n ọ̀tún ní gbogbo tọ̀dọ̀ tọlọ́hun o wàkílí tayàdá yí yẹ̀mí inú. Wọ́n sọ pé kàn ń jó sí kọ́ ọ́n máa wọn fi rò bẹ́yìn náà ti máa sọ pé ọ̀tún àwọn àbáwọn ní mọ́pò ló sì àlàáfíà. Gbogbo ń tọ́lọ́ sì máa ń sọ pé mo bù pẹ̀lú ọ máa sọ pé ó bù pé Ọlọ́run bu yèèpẹ̀ náà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ òsì táwọn máa gbọ́ yí pé ọwọ́ òsì rẹ̀ ó tún wá wà nílẹ̀ mọ́ pẹ̀lú sí sáà máa gbà pé méjèèjì tọ́lọ́ ọ̀tún náà láà máa pè é ó ní ìtumọ̀ tí ń sọ. Evangelist ó ní a ti sọ pé aláhùn ẹ ò ta ní ìbò ló ti sọ sínú sékùrà nílò proof ẹ ohun tó fẹ́ sọ láyé tá a wà yìí ládùúrú bí mọ̀lájú ti dé wà á proof ẹ pé ẹ lọ wo náà bí báyìí ibẹ̀ lẹ́ẹ̀tì rí i pé ó ní proof kankan dúró bó ṣe dàgbà tóun àbí abó ó ti dàgbà jẹ́ so níbi tí àwọn tí máa ń tẹ̀lé yín wọ́n ti kó ọpọlọ wọn lọ. Táwọn Malam Yusuf àti bàbá wa Dr. Daudu Amawalaga àtàwọn èèyàn rí tẹ́ǹsì comparative tó yàtọ̀ sáwọn àwọn dagboru tí wọ́n máa fẹ́ mú yín ìwé tẹ́ ẹ mú lọ́n gangan náà ni wọ́n ti máa mẹ́rin rẹ̀ jáde pé lọ́nù John kínní kan fast kínní kan ìwọ bá wa lọ́nù Kùránì níbi tọ́lọ́run bá ti establish pé gbogbo ọ̀nà tó fẹ́ máa sọ pé ó sàn ní jẹ́bẹ̀ ní tó máa rí inú Kùránì náà ni pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ṣé bí ìwé ẹ̀rí tiwa ni ìwé ẹ̀rí tọwọ́ tí làwa fi ń ṣe pàṣán fún yín ìwọ bọ́ọ̀nù Kùránì kọ́ wá wọ́ bí tọ́lọ́run ti dákọ̀ pé kájọ́sìn fòsà tó ní Allahu yẹ nínú èdè Lárúbáwá ẹni tá à ń sìn tó wà lókè sámà sì lọ́gbọ́ yé kì í ṣe Kùránì nìkan làwa ń lò nínú ẹ̀sìn à ń lo àdíìsì ànábì náà sallallahu alaihi wasallam tó ànábì ọ̀wà àmọ́sàlàyé ta ni Allahu yìí ànábì ọ̀ kì í sọba tó wà lórílẹ̀ ó ń gbé lókè sánmà ṣùgbọ́n gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ilẹ̀ keje àti kàràkàrà abẹ kò sí ń tọ́ka mọ́ fún ìmọ̀ rẹ̀ rọ́ kiri ká gbogbo nǹkan. So tọ́wá yẹn òòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀ inú tí àwo ló ti rí inú ìwé wo ta lọ́kọ́ ń táwa fi ń ṣe pàṣán fún yín táwọn èèyàn wa tó rí wọn pé bí àwọn Malam Yusuf àwọn aláṣẹ́dàdọ́ tó táwa ti dákun cooperative káwọn wèrè dàgbúrò ọmọ bá mọ́wọ́ bẹ̀rẹ̀ jẹ́ máa dákun àwọn ẹni rẹ̀ báwọn o àtàwọn tó jọ rú wọn ní tí ẹ fi ń ṣe pàṣán fún yín ìwé yín tẹ́ ẹ mú lọ́nà ni ẹ fi ń ṣe bílálà. So a ní ẹ̀kọ́ pẹ̀lú kódà máa gbọ́ nínú Islam gbogbo kì í ṣèyàn nìkan kì í sọ̀rọ̀ ọwọ́ nìkan gbogbo nǹkan tí ọba tó bá mú bí àbùkù lọ tó bá tún lọ wà tó bá mú bí àbùkù lọ àìfi tí sọ́dọ̀ Ọlọ́run ìwọ wà nábì Ibrahim kò tiẹ̀ lè yọ nígbà tí ti ń sọ bọ̀ ó ní Ọlọ́run lọ́ba tó jẹ́ pé òní máa ń fún mi lóúnjẹ tẹ́bí bá ń pa mí ní ó fún mi lóúnjẹ òní ọ̀dà sọ̀rọ̀ mi
òní ó sì gbá ó sàn sọ gbó dáadáa ó wá ní wá ìdáàmà rídìí tù kò sọ pé tọ́lọ́run bá fàìsàn sí mi torí pé ntọ́kàn kọ́ láìsàn ó wá ní tí ọlọ́run bá tí n bá ṣàìsàn fa owó yashfini ọlọ́run ní ó wò mí sàn kò sọ ta ẹ̀dá kan ta ní sì ń fàìsàn sí yẹn sí bọ́lọ̀ ni sóun ló lè dá àìsàn sí fúnra rẹ̀ ṣùgbọ́n inú ẹ̀kọ́ táwọn ànábì ọlọ́mọ ń lò pẹ̀lú ọlọ́run ẹ̀dá kan sí yẹn lè dá gbàgbé nǹkan tí ìbáṣọ ọlọ́run ló jọ gbàgbé nígbà Yóṣáwù ọmọ bánàbí Mùsá sọ̀rọ̀ nígbà tánàbí Mùsá ń béèrè ẹja lọ́wọ́ rẹ̀ pé ẹja tá a fẹ́ mú lọ rìn àjò dá ó ní mo ti gbàgbé kí n sọ fún wọ ó ní wàmá ansanihu illa shaitan èṣù sì ti gbà mí lágbè ṣe bọ́lá ní má ní má jiyàn ṣùgbọ́n mo jẹ́ pé nǹkan ìgbàgbé nǹkan àlébù ni àyè fi àlébù tí sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú pé lóòótọ́ òun ni sábàbí nǹkan ṣùgbọ́n nínú ẹ̀kọ́ sọ̀mọ̀ pé tó bá jẹ́ kó bá gbọ́dọ̀ àwọn àgbàlagbà ọmọ wípé àwọn ẹ̀kọ́ kan bẹ téèyàn máa ń lò pẹ̀lú àwọn àgbàlagbà gan ṣùgbọ́n nígbà tó gbọ́dọ̀ àwọn àgbàlagbà tó jẹ́ pé àwọn tó fẹ́ dè lórí mọ́lẹ̀ o ti sáré bẹ́ẹ̀ o ti lọ kó jọjọ kò jẹ́ kórìírí ó pé ìwúrò ọmọ sọ pé mo ti ń sọ fún yín tipẹ́tipẹ́ ìwọ ògbò dèdèrìn àtú àwọn kàlàmùsù tó rò pé Islam máa ń ṣẹ̀sìn kínní kọjú ẹ̀sìn kankan àgbélẹ̀rọ gbogbo ẹ̀sìn yòókù tó o bá gbé lọ́dọ̀ àwọn àgbàlagbà tó tó àgbàlagbà bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ń bọ́ sọ̀rọ̀ pé evangelist sọ ọmọ yìí pé níjẹta mo rí ọ ní bẹ̀rẹ̀ tó o dúró tó o ṣe kékeré kan tó o bá fẹ́ dáhùn lò tó sì jẹ́ pé ní tí a ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ kì í sì wọ́ ọ ò sí ń bẹ̀rẹ̀ ń jẹta o ò ní sọ pé irọ́ tó o bá sọ pé àwọn àgbàlagbà ní ta ní ń pa ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ti sọ̀ ní bàbá wa bó ló ṣe wá rí o ṣùgbọ́n kó sọ ṣọ́ọ̀ṣì mọ̀ pé kò rí bí a ti sọ̀rọ̀ náà ṣe bí irọ́ náà ni ṣùgbọ́n àìfi irọ́ àìfi bàgbàlagbà sọ̀rọ̀ inú ẹ̀kọ́ náà àwọn ẹ̀kọ́ yáyí sọ̀rọ̀ pé nǹkan yẹn irọ́ náà ni pé kò rí bẹ́ẹ̀ but àwa ní sọ bá ń fàgbàlagbà ó lẹ́kọ̀ọ́ bí yẹn sì ń bàgbàlagbà gbé rẹ́fẹ̀rẹ̀ǹd kọ̀mọ́dá kéèyàn ya kẹfìrí o àtàwọn bá ń bá láwọn ẹ̀kọ́ yáyí táwọn àgbàlagbà ò ní kódà jẹ́ tó sọ fún ọ sí bóun sí program lórí rédíò torí ẹ bá pé tó bá wà nínú studio àwọn language kan bẹ tó gbọ́ tí wọ́n sọ pé ọmọ lò bíi mo fẹ́ lọ yàgbẹ́ kọ́ dákọ̀ ọ̀gbẹ́ wọ́n ní ọlọ́dáwọ́ tẹ̀lẹ̀ wọ́n wò pé tó lẹ́lòmí ilé máa jẹun lọ ó lè wà irritative mọ́ lóru gbólóhùn yẹn kì í ṣe pé aburú kankan mẹ́bẹ̀ ṣe bọ́ lọ dáwọ́ tẹ̀lẹ̀ ọ lọ ṣe gá wọ́n ní ọmọ lò kẹ́límà ìgbẹ́ mọ́ lò kẹ́límà ìtọ̀ wá nǹkan míì lò so látara àpọ́nlé àti ká kẹfìrí ọmọ sí o so gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe náà tẹ̀ ń bọ̀ ta òòṣà kan ní jẹ́ kiri kan ara ń kẹ̀yìn ni sì lẹ́bi ń tà ń sọnù fún gbogbo àwọn oní píìsì ìsọnù àwọn àfọ ní píìsì àwọn ará yín tẹ́jọ́ ń kóra yín káàkiri so irú kan náà jẹun gbogbo yín náà so ẹ dákun sí wọn á dákẹ́ lórí Islam ta ní ń bú ṣẹ̀ṣẹ̀ kankan mọ́ tí wọ́n mọ̀ fẹ̀tò lórí prógámù àwọn alákẹ́kẹ́ dálẹ̀ ẹ̀yin lẹ́kẹ́kẹ́ ti kíní kan ìgbàdá ìgbẹ́ ẹ̀dá rìpọ́tà ti jọra yín máa gbọ́ gbogbo àwọn àfáà tí a ń pọn yín ní tí a ń pẹ́ jẹ̀bẹ̀ lẹ́kìsà fún yín tínú tẹ́jọ́ ń tí papọ̀ tínú fi ń dùn ọmọ àlè ẹ̀sìn ní àná tí ìsọ̀rọ̀ tí wọ́n fi jọ́ ọmọ àlè ẹ̀sìn nínú Kùránì ìwà àfi táwọn afáàmì fẹ́ parí Ọlọ́run sọ pé ọkàn yín ti di Ọlọ́run ròyìn yín dáadáa o àti Christian àti oníṣẹ̀ṣe kò ròyìn yín dáadáa pé tẹ́ ẹ bá ilé kú lórí ẹ̀ lérí ìyọnu Ọlọ́run àti Christian àti Yẹ̀wùdí àti kankan Ọlọ́run sì jẹ́ kó yé pé ọ̀tá òun Ọlọ́run lò níyìn ọlọ́ta òun Ọlọ́run níyìn téèyàn bá sì mú ọ̀tá ọ̀rẹ́ èèyàn ẹ dákun sọ̀rọ̀ èèyàn ló yẹ kó jẹ́ ṣé bọ́tọ̀ ọ̀rẹ́ èèyàn ọ̀tá èèyàn ló gbọ́dọ̀ jẹ́ àwọn àfáàwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run ni torí pé fúnra Ọlọ́run ló pè yín lọ́tà rẹ̀ níjẹ́ fi mọ̀ pé àfẹ́ èṣù ni wọ́n nù ẹ ń bá mọ́ta ọ̀rẹ́ rẹ̀ lọ́rẹ̀ ọ̀tá ni ẹni ibi ni gbogbo peace ìrọ́nù kankan owó ni ẹ ń wá kẹ́lẹ́ bá wọn bá sponsor programu kí wọ́n lè bá dẹ́ ní iyì wọ́n wá gbádá kẹ́ńkẹ́ wọ́n ṣe kùn bí gbá pitó gbogbo ní tí ń wá káàkiri nu kí
wọ́n fi lágbára lọ́dọ̀ ìjọba kí wọ́n lè recognize wọn pé àwọn ní peacemaker gbogbo ohun tí wọ́n wá náà yóò sì tàn jọ kan. tèmi Gàwátì ló kù ní tó bá yẹ kó ṣe tí ò ṣe tí wọ́n ń tàn pé wọ́n wọ̀rí ibi tí bàbá rẹ̀ òde wo jù bẹ́ẹ̀ lọ àwa la sọ̀rọ̀ àwọn ọmọ wòlíì ṣe bá mọ náà àwọn afúnjábì tí wọ́n ṣàdúrà fún pé má wọ̀rí kíní kan símbọ̀ ọlọ́run tásìkò rẹ̀ tó tí kò lọ kọ́lọ̀ mójú kò láì fi rẹ̀ ní tó bá ṣe ní ìṣe ó ti kú kan lọ́hùn wọ́n ṣe bí ẹni páàrùn làwọn lè di ẹ̀mí láwọn ti ṣe gbá tí wọn ò tiẹ̀ mọ̀ kí yóò kú báwọn kì í ṣe kó sì kí n tí mò ń sọ kọ́ wọn o tẹ bá wà àwọn fídíò kan tí wọ́n máa ń sọ òjẹ́ pé má wọ̀rí àti parí iṣẹ́ rẹ̀ wájú ọlọ́run àti kíní kan nǹkan kan dẹ́mọ́ ònù. so ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lọ jókòó ara yín jẹ́ kò sí ti ń jẹ́ sí àjòjì bàbá yín Oòduà ṣé ọmọ Yorùbá ni sájòjì náà kọ́ ni wàláì Yorùbá tí bá pèsè kẹlẹ́ sí àjòjì bàbá rẹ̀ gẹ́ tó ń tirẹ̀ bọ̀ lọ́rùn ṣé bó náà rí wa ni àjòjì náà kọ́ ni ṣé bó ọ̀pọ̀ jájòjì kí ló fà jàgbà mẹ́rìndínlógún àbí nǹkan lè fẹ́ so ìjàgbà mẹ́rìndínlógún ṣé bí wọ́n ń jà pé àjòjì ó sì wá jọba ni àbẹ́ ti gbàgbé ni níjọ́ náà tó Oòduà dé ṣé ẹbọ lọ́bọ ṣé wọ́n ń ṣe òòṣà nílẹ̀ Ilé-Ifẹ̀ kó tó di pé Oòduà dé ẹ̀sùn òòṣà tí wọ́n ń bọ. Ọbàtálá tóun àti ẹjọ́ jà sí ipò ṣó lè jẹ́ pé kinní kó mọ báyìí jà sípò òun náà ń wápò ń wá ràn lọ́wọ́ ṣé ní lẹ́wà kó ràn lọ́wọ́ yín lọ́ba àrọ́mọdọ́mọ sì ní gbogbo òòṣà tẹ́ ẹ dálẹ̀ kò sẹ́ni tó gọ̀ tẹ́ ń ti ń bọrin tó wá pè lóògùn ṣùgbọ́n àwọn ọmọ sọ wọ́pọ̀ lọ́n tó ń sìn ní ọ̀pọ̀ ọlọ́run tí wọ́n ò jì lọ tẹ́ pé tọ́ba epo gbé sójú wíńdò báyìí ọmọ ìyọjú lẹ̀mí wa ni pé tọ́ba gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ọlọ́run tó ń dáàmú lé lórí tọ́ ẹ pé wọ́n lọ ń sọ nǹkan ní sọ ọba alàyè làwa ń sìn. so ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yín mo kàn wò pé kò yẹ ká má clear rẹ̀ torí mùsùlùmí tẹ́mi rẹ̀ ọba máa mi sórí wọ́n tó bá ti ń lórí pílátífọ́ọ̀mù wọn tó ọba gúdù dáadáa ẹ̀mí rẹ̀ ọmọ mi pé kìíní kẹ́kọ̀ọ́ sí ti ń jẹ́ ẹ̀sìn àjòjì bàbá yín náà àjòjì ni ó rìn wá ni tó ti yí báyìí níjọ́ tí sì ń bọ̀ kò mẹ́sìn ẹ̀bọ wá Oòduà sọ òòṣà tó Oòduà bọ̀ dá nǹkan ẹ̀sìn rí láyé ẹ lọ pera yín jọ àtàràbà àti kìíní kan ẹ sọ òòṣà tí Oòduà bọ̀ òòṣà wo lọ́bọ̀ kó sì tó dé sílé Ifẹ̀ òòṣà wo ní ẹ̀ ń bọ́ ń bẹ̀ ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ nínú ìtàn Yorùbá pé ọba tó kọ́kọ́ jẹ ní Gbéra ilé dìwó ní ẹ̀ mú wọ̀ ilé awo wo ní ẹ̀ mú wọ̀ ẹ dá àwọn question tó fẹ́ adìpẹ́ tí ọba jọba lónìí ọ̀wọ́ ilé awo wo ní ẹ̀ mú wọ̀ ilé awo wo ní ẹ̀ mú Oòduà àwọn nígbà tó jọba ilé awo ní ẹ̀ mú nǹkan ṣe yín àwọn kàlàmúsù ẹgbẹ́ yín lẹ́wọ̀n so ní lọ́sàn-án wa subhanaka wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.